اللهم صل وسلم وبارك على سيدنا محمد وشيء ويا النبي فما توني أتوا يوبا النبي مولانا صلى الله عليه وسلم في النبي صلى الله عليه وسلم أواجرين تاسجون مقول صلاة وسيسي صلى الله عليه وسلم أيوة النبي كله كي صلى الله عليه وسلم يكلم ما قالون شيء لو كسجك يا غيب بس آمين أبا خادم الأولياء يا الله يا طول أكو نون Ọlọ́run kò ní í ṣe ní àṣemọ́. Àmín. King ẹ ṣeun ẹ kú àpọ́nlé. Mọ́mí bá mi. Mọ̀nánà ẹ ṣeun. Bàbá wa MTN mo kì í sà gbogbo ẹ̀yin àgbàlagbà tó yọ lọ́n nídìí fílmù jáde. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salaam wa rahmatulahi. Gbogbo ẹ̀yin abiyamọ ó débẹ̀ ó dé ọ̀hún. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ẹ fún mi bàbá Khadimul Aoliyah ẹ fún mi yàn da ẹjẹ àjọ kí ànábì lórí ìdúró gbogbo ẹni tí Ọlọ́run bá gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá dájú pé lóòótọ́ ìròyìn ànábì tí ẹ dá lé náà piano nìkan ló fẹ́ sọ̀rọ̀ tó bá dájú pé lóòótọ́ alifuhumi lóòótọ́ ànábì tí wọ́n ròyìn fún wa yẹn torí Ọlọ́run tó ànábì interview ṣe yìí náà ọ̀dọ́ wọn lánàá láti gbà á. So àwọn ọmọ bíi táwọn owó ọ̀tá ti lọ bá ànábì àmọ́ àwọn tá à ń rí làwọn fi ń kọ́ sí ànábì. láàrin ìṣẹ́jú kan gbogbo tó bá lè fún ẹni tó bá lè máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa contradict ẹ̀ ń bẹ́ẹ̀ tí ò ní jẹ́ kí o concentrate ẹ dákun ẹ pàtì. As-salatu was-salamu alayka ya Rasulallah. Yorùbá ànábì. Sallallahu alayhi wa sallam. الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليك يوم ولدت يوم سميت ويوم هاجرت من مكة إلى المدينة ويوم أميت باليجار وقيل يا رسول الله لأنه عليه النبي الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم ما بعثت لأنا اللهم اهدي قومي فإنه لا يعلمون بالحق نبيا وما أرسلناك إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا ابن عبد الله يا ابن عبد المطلب بن هاشم بن عبد المناف بن قصي بن كنار بن لوح بن فهر بن كنانة بن خزيمة بن مدركة بن ندر بن نزاري بن لادن بن عدنان الصلاة والسلام عليك يا رسول الله يا خديجة رأيت ما لو تره العيون خديجة دسريني زومليني فقال يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه النبي أو انقذ منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا محمد أحمد حامد عاقب عاشر حبيب رؤوف رحيم طه ياسين إيمي كي
النبي محمد اللهم صل وسلم على سيدنا محمد صلاة تعبر بها إلي العبادة والحسنات وتنكي بها قلبي من جميع الظلمات وترحمني بها في اليا النبي وفي الموت يا أبان bóyá lórí tó dájọ́ wọ̀nyí ẹ̀jẹ̀ àjọ tí wọ́n sọ pé mọ́láyà sọ́lé wà sẹ́lẹ̀ mú ẹni tí o bá ti rí ẹ lẹ́kọ̀ọ́ mẹ́ dáhìmọ̀ ní abọ́dá ànábì Muhammadu ó yà Allah àbíbí kàkàí Gili kale keko ó yẹ jájọ wí ó yá gbé báyìí kí ẹ lẹ àwì ìyá ẹ̀yin àfọ mi wọ́n sì jọ sọ fún wọn tán ni bàbá àgbọn lọ́hùn ṣe àwọn náà yóò bá nẹ́bí fún wọn ṣọwọ́ yẹn báyìí pé mọ́láyà sọ́ọ̀lì wà sẹ́lẹ̀ dáìmọ̀ ní abàdá Khadimul Aoliyah Allah àbíbí kàkà gílí kàlíkè kó lè mi ò yẹ bá mi wí. ẹ yóò bá nẹ́bí dáadáa dáìmọ̀ ní abàdá Allah àbíbí kàkà gílí kàlíkè kó lè yẹ pé Muhammadu ẹ̀lànà ẹgbẹ́ Muhammadu kọ́lá yasọ́lì wàṣẹ ó yá o dá ìmọ̀ ní àbàdà aláàbíbí kàkà yìí ó ní àmì tàzà kúrèjì mọ́níàná ó ní bìzì sátàbí mọ̀sájì tàdámù àjà mímú kìlà tẹ́ bí dábí àmú àbàtìrì wùmí tìlíkọ̀ ìkàzímọ̀tì bàá ó mọ̀dọ́lì bàrí kùfì zọ́ọ̀lì mọ́ ìmí ní ìdọ́mí fàmọ́lì àẹ́lẹ́ ìkàyé kúlì tàkì fúnfà àmọ́ta wàmọ́lì kọ́lì ìkàyé kúlì tàsí tẹ̀fí kí ẹ ìmí ayá sábù sọ́bù àwọn tọ́líwò bá mọ́kàtí mọ́ mọ́bẹ̀nà mọ́sájìmé bíní ìhùwà múdítọ́rí mi láòlàlì àwa lámùtòrí kí dámúwà ní alátọ́lálẹ̀ wàlá àríkì tálísìkì ìlì pàdéwà ní yàrá onífàkẹ́ ìbá tó kìrù bá bàdàwọ̀ ṣe ìdàtí bí ìyáde ìka òdòdó dàmú ìwà sákọ́ mi wà á sì bàtàlíwájú dùkàtọ́ àbúrò tó wà dọ̀nà ìsìlàlì bá rí àlà kàtẹ́ kàwálì. Tamu salato ifumoni awafa arokoni walihubu ya teridu lazati biliyalami yana ibi filiyawali uziri yimadirota mini ile ikawana o asofuta tamutalumi adatika aliyata sirri bi musitetiri adili wusati wala tai bi muniazi padita ninu si adake
àsìmọ́wò ìtàlímù ìbánilì ó sálè fi sọmọ mi ìní tààmùtúnà sí ìyá ṣé bíbí àzàlẹ̀ wà ṣé ibù abúwádùfí lùsì ìyá nìtú ó ní ìsọ̀lámùtú sùnà tàmọ́ni àyà àzọ̀lámọ́ ìlà àníṣìta kàtí kọ̀dà mọ́ lóra mi wàrà mi yàrá bíbélì Mustapha yàrá bíbélì Mustapha yàrá bíbélì Mustapha yàrá bíbélì Mustapha bálíkì mọ̀kọ́ sí dáadáa lákìbírí lànà mọ̀mọ́dọ́. Ó yá Ọlọ́run mọ́ fàyè gbà Sàtíyà mọ́ fàyè gbà o ìṣòro tí ó yọ mẹ́mú ọmọ lọ́dọ̀ mi Ọlọ́run mọ́ ẹ̀jẹ̀ mi ní ẹ̀kẹ́ gbọ́ ó yá ẹ̀kẹ́ gbọ́ ó yá ewé ayò ewé àtúnṣe ìtún lónìí ká tún ṣe ìfà lónìí rábà ẹ̀mọ́ra àìbí inú kúkú àtàrí ogun méjì lọ ká bàbá Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn mi. Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn mi. Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn mi.